ẹ̀yin èèyàn mi, olúwo mà ti gbọ̀nà mi yọ, ó ti gbàràdá o. ṣé ẹ mọ̀ wípé ìgbà kan ló lọ sí Saudi Arabia ńgbà náà tó sọ pé wọ́n fẹ́ ṣe gbá fóun, wọ́n fẹ́ ṣe gbá fóun, wọ́n fẹ́ ṣe tàmẹ̀dò fóun. Àlẹ́jì ni nǹkan tí mo fẹ́ sọ yìí, ṣùgbọ́n mo mọ̀ pé ó lè jó òótọ́, but àlẹ́jì ni màá fi sí i wípé olúwo àti àwọn Fúlàní kan wọ́n ti lọ ń kọ́ àwọn ọmọ kan ní iṣẹ́ ogun nínú igbó. Àlẹ́jì ni o. Ó ní agbára. ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ? Wọ́n ti lọ ń kó àwọn ọmọ kan ti pàdé àpòpọ̀ mọ́ Fúlàní láti lè máa kó àwọn ọmọ kan nínú igbó bí wọ́n ṣe ń yìnbọn, bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀. ṣé ẹ mọ̀ wípé kílẹ̀ ń porúkọ ẹ̀ tó máa datọ́ lẹ́nu yẹn náà sọ̀rọ̀ ńgbà náà. ẹ wo ẹ má jẹ́ ń gba táìmù wa, ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. sí Yorùbá ò ọmọ aládé, kí ló ṣẹlẹ̀ sí Yorùbá ò ọmọ Oòduà o. Yorùbá lóróró bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yóyóyó yóyóyó Yorùbá ronú o. Kí ni ìṣòro àwọn Yorùbá? Ṣé rí nǹkan tí mo ṣàfẹ́ sọ lẹ́nu ni pé àwa ò ní dákẹ́ láti máa sọ òótọ́ fún yín o. A ní dákẹ́ láti jẹ́ kẹ́ ẹ mọ òótọ́. Ìdí ni wípé ìran mi, ìran Yorùbá ni. Mo ti ń tẹnu mọ́ látọdún tó ti pẹ́, jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín, ẹ̀yin tẹ́ ń wò mí nínú Facebook, nínú YouTube, jẹ́ máa rí kọ́mẹ̀ntì yín. Mo ti ń tẹnu mọ́ ti pẹ́ wípé ẹ kíyèsí Rashidi Adéwálé tẹ́ ń pè lólùwò. Ẹnìkan ti kọjá ní bá olólùwò kì í ṣọba Yorùbá, which is fact. Tẹ́ ẹ̀ bá mọ̀ pé olúwo ti gbàbọ̀dẹ̀ fún ìran káàárọ̀ oòjíire ìran Yorùbá, mo tún sọ fún yín lẹ́nìí. Mo fẹ́ tún ọmọ Yorùbá mo fẹ́ tún àṣírí ọ̀rọ̀ fún yín, ẹ súnmọ́ bí ẹ gbọ́. Rashidi Adéwálé olúwo ó ti gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá. Allegedly táwa tí mi ò tí ì lè sọ pé, ṣùgbọ́n tó jẹ́ pé àwa dẹ̀ mọ̀ pé bó ṣe máa rí náà nìyẹn, torí iṣẹ́ ìwà ẹ ti rí pé ọkùnrin yìí alábọ̀dé ènìyàn ni. Wọ́n láti òun àti mọ́fìtì ẹ̀ wọ́n ti ń tírẹ̀nì àwọn bọ́ńdíìtì wọn nílẹ̀ Yorùbá o. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó fẹsẹ̀ méjèèjì tìrò. Olúwo kọ́ àwọn Iran, wọ́n wá sí ilẹ̀ yìí, wọ́n lọ sí Ìwó, wọ́n lọ train wọn how to defend themselves. That is what they told us. The same Ìwó yẹn ni mufti wọn ló sọ wípé the only secured, the only safe ìlú ní gbogbo ilẹ̀ Yorùbá pé Ìwó ni. Mo dẹ̀ sọ fún yín nígbà yẹn, mo ní ẹ̀yin Yorùbá ẹ̀ fúnra sọ̀rọ̀ sí mufti yìí sọ. Ẹ ṣèwádìí mufti tí wọ́n sọ kì í ṣe ọmọ Yorùbá, ó ti sọ, kò dẹ̀ fi pamọ́. Mufti yẹn ò kì í ṣe ọmọ Yorùbá. Majority 90% gbogbo àwọn tó jẹ́ top Muslim leaders clergy nílẹ̀ Yorùbá, ọmọ àlè ni wọ́n mọ̀ ó ṣe ọmọ Yorùbá. 90% wọn àtọ̀húnrìnwá ni wọ́n, kì í ṣe ẹ̀kọ́ Islam ni wọ́n kọ́ débẹ̀. Ìfẹ́ tó wà lọ́kàn wọn, ìfẹ́ pé àwọn òkúkú ṣe Yorùbá, ìtàn ò sọ pé Yorùbá làwọn. Àtìmọ́mù Ìbàdàn, àtìmọ́mù Ifẹ̀, àtìmọ́mù Ọ̀yọ́, àtìmọ́mù Ìwó tó lóun mọ́fìtì, gbogbo wọn gbogbo gidi lọ. Kò sí kankan nínú wọn tí wọ́n jọ ọmọ Yorùbá o. Àwọn bàbá Àjàdí Bello, ẹ lọ wádìí bàbá yẹn tó ti kú yín ni ọ, ẹ wádìí gbogbo wọn ì ṣe Yorùbá. Wọn ì ṣe Yorùbá. Ẹnìkan tí mo kàn ṣèèsì nínú wọn tí mo rí pé ìwà ọmọlúwàbí wà lára ẹ̀, ṣùgbọ́n bàbá ti sọnù sínú ẹ̀sìn. Kì í dẹ̀ ṣe pé bó ṣe sọnù sínú ẹ̀sìn yẹn pé kò sí, bàbá ń sòótọ́ díẹ̀díẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run a máa fàyọ kúrò nínú ìsìlámù yẹn. Níbi tó bá délé ní ó lè rò pé òun kò ṣeé ṣe. Òun ni bàbá Akéwùgbà Góòlù. Akéwùgbà Góòlù yẹn ojúlówó ọmọ Yorùbá ni a dẹ̀ máa fà á tú kúrò nínú ìsìlámù yẹn torí kì í ṣe ẹ̀sìn.
ẹ̀yin tẹ́ bá jẹ́ muslim tẹ́ bá fẹ́ bá mi jà ẹ kúkú jà. Ẹ wà lára ìṣòro, ògbóǹtarìgì ìṣòro, ogun tó ń jà wá nílẹ̀ Yorùbá. Mi tí ìdè mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní o, tẹ́ ẹ bá mọ̀ kẹ́ mọ̀ léde. Olúwo tó ń pariwo fún yín, Olúwo tó ń sọ̀rọ̀ fún yín pé kò sí tó ń jórìṣà, kò tó ń yẹ ṣẹ̀ṣẹ̀ pé àṣìṣe ni wọ́n ń pè é. This very Olúwo àṣírí ẹ̀ tú o. Ẹgbẹ́ fídíò mi dọ̀dọ̀ ẹ̀ kó wò ó, tó bá fẹ́ sùn mí kó wá sùn mí. Gbogbo pálapàla tó ń ṣe, mo ń sọ mò ń tún sọ tí bá for the simple reason nígbà Olúwo gbé ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ó lọ rìpọ́ọ̀tù ẹ̀ fún wọn ní kílẹ̀ pé ó lọ rìpọ́ọ̀tù ẹ̀ fún wọn ní Saudi. Tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò bá rí nǹkan ṣe sí èmi alábèṣe rẹ̀, tí ó bá gbé mi dé kóòtù máa fi yẹn bá ṣẹjọ́. Olúwo ti gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá o. Wọ́n sọ clearly pé Olúwo ti collaborate pẹ̀lú àwọn Fúlàní kan, wọ́n ń train àwọn ọmọ kan nínú igbó tí wọ́n náà train wọn. Now, tẹ́ ẹ bá wo ìṣe ẹ̀ àti wá ẹ̀, Olúwo ò fi anything show interest sí ìran Yorùbá. Àwa máa parọ́ fún yín, á máa tàn yín, á máa gbé yín mọ́ra pé òun ni òun mú àṣà Yorùbá torí pé òun wọ agbádá. Ṣé málà ò kì í wọ agbádá? Sáwọn Haúsá ò kì í wọ agbádá? Ẹ jọ̀ọ́ mo béèrè lọ́wọ́ yín ni, ṣé àwọn málà ṣé wọn èyí wọ agbádá? Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà, tẹ́ ẹ bá sùn, tá a bá wíjà ìwé Àfọ̀njá ti dálẹ̀ Yorùbá, eléyìí tí Olúwo ṣe ó kọjá ọ̀rọ̀ Àfọ̀njá o. Àfọ̀njá kò plan àti dá ilẹ̀ Yorùbá o. Tẹ́ ẹ bá gbọ́ ìtàn Àfọ̀njá dáadáa, Àfọ̀njá ò plan àti dálẹ̀ Yorùbá o. Àfọ̀njá ó mú àwọn pípù yẹn, àwọn Fúlàní, ó kó wọn mọ́ra láti lè fi retaliate sí àwọn gangan tẹ́nìkan ṣe fún, tí wọ́n dẹ̀ bá ṣe. Nígbà tó dẹ̀ ṣe tán sẹ́ni kó dispose wọn kan máa lọ, kò fi wọ́n lẹ̀, wọ́n tọ̀tọ̀ ń ṣe, oníkálukú ń ṣe títí tí gbogbo wọn fi ń gain power, tó fi overpower ẹ̀. Kì í ṣe pé ó fẹ́ dalẹ̀ Yorùbá, kò mọ̀ pé ó máa bu òun lọ́wọ́. Tó bá yẹ pé Àfọ̀njá mọ̀ pé kí ni máa bu òun lọ́wọ́ ni kò ní ṣe é. So kì í ṣe pé Àfọ̀njá dalẹ̀ Yorùbá o, Àfọ̀njá ò dalẹ̀, kò mọ̀ pé ó máa bu òun lọ́wọ́, òun ló ṣe padà bu lọ́wọ́. Àṣẹwáṣẹ ìdìbò ó bẹ́ẹ̀ fún ọdìyà ẹ̀, orí ìdúró báyìí ni wọ́n pa sí. Ìgbà ó lè kan ní ọfà tí wọ́n yìn sí lára látòrí títí dé ẹsẹ̀. Kò dẹ̀ ṣubú. Ìtàn sọ bẹ́ẹ̀ pé títí bó ṣe ní ọfà sí tó kò ṣubú lulẹ̀, orí ìdúró yẹn ló kù sí. So ẹ rí pé ìyàtọ̀ wà nínú àtẹni tó máa tá à ń sọ yìí, Adéwálé Abdulrasheed yìí dẹ̀ ń pè ní Olúwo yìí, òun àṣẹfẹ́sìn báyìí, òun mọ̀ọ́mọ̀ fẹ́ dalẹ̀ Yorùbá rú nítorí owó tí wọ́n ń pè fún, owó tí wọ́n fún láti Aráàbù, owó tí wọ́n fún láti fún ilẹ̀ Fúlàní, láti Sókótó, owó tí wọ́n ń gbé fún láti Kánò. Wọ́n ṣe débi pé wọ́n gbé ọmọ Fúlàní fún pé kó gbà kó lọ fẹ́ níyàwó. Ìyẹn wá dúró sínú pálásì Ìwó, ó wá ṣe bí alamí níbẹ̀. Ìjọba ẹ ti fẹ́ ṣe gbúrò ẹ̀ta, ẹ̀rí tó sọ̀rọ̀, ẹ̀rí tó jáde. Kò lè jáde o, torí pé kí ni iṣẹ́ tán wá ṣe, ó gbọ́dọ̀ ṣe é. Mo dẹ̀ ń tẹnu mọ́ ilé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ kásìkò jọ yín lójú o. Ọlọ́run ọba o. Ẹ wo gbogbo wàhálà ọ̀rọ̀ security tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá. Yorùbá, ọmọ Yorùbá, mo máa sọ tèmi. Gbogbo àwọn tó yìí pariwo Ìgbòho ní kẹ́gbẹ́, Ìgbòho ní kó lè ṣe é, irú Jọ́sádé tó ń sì tó pariwo pé Ìgbòho ṣe bó wà láyé nígbà tí wọ́n ń lé Ìgbòho kiri, kí lẹ sọ? Ẹ̀yin alábòsí ẹ̀dá, gbogbo yín pápátá tẹ̀ ń pariwo
ó ti dójú ẹ bá wa pe Ìgbòho. Kò sí nǹkan tẹ́ ẹ ṣe tí gbogbo yín ìgbà tí wọ́n lé Ìgbòho sígbó tí wọ́n pàyàn mú lé Ìgbòho, kí ló dá yín dúró láti jáde kẹ́ ṣe protest pé rárá nǹkan tẹ́ ẹ ṣe fún ọmọdékùnrin yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò sẹ́ni nínú yín tó sọ̀rọ̀. Ìsìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ pé ká pe Ìgbòho. Ìgbòho sọ pé òun ò jà fún Yorùbá. Ẹ̀yin lẹ sọ yín pé àṣejù Ìgbòho pọ̀ jù. Ẹ̀yin lẹ sọ pé àṣejù Sunday Ìgbòho pọ̀ jù. Ọmọ ọlọ́mọ sọ pé òun ò jà fún Yorùbá. Ó ti sọ láti bẹ̀rẹ̀ yìí pé ìran òun ní ìran Yorùbá, òun sì ṣetán láti jà fún. Ṣùgbọ́n ẹ̀yin lẹ ń sọ kùnkùnkùn lẹ́yìn, àṣejù ẹ̀ pọ̀ jù, kí ni kẹ́ ẹ ṣe. So ó ti wá dójú ẹ̀ báyìí, ẹ̀ṣẹ̀ wàá rántí pé ó yẹ kí wọ́n pe Sunday Ìgbòho. Tí wọ́n bá pè àjà kò sọ pé òun ò ní ṣe. Ṣùgbọ́n pípé tẹ́yìn ń sọ báyìí, ọ̀rọ̀ tẹ́yìn ń sọ yìí, ìyẹn náà ń pè ní àbòsí unlimited. Àbòsí ni o. Ìgbẹ̀yìn àtúbọ̀tán alábòsí ò dẹ̀ kí ń dá ẹ̀ dá. Ẹ̀yin ọmọ Yorùbá, mi ṣáàrí kíní kan bà ọkàn mi jẹ́ recently. Bàbá kan pè mí, ó lọ́mọ Lúkà, ó ní kíní yìí ó ló ti kọjá agbára Yorùbá, ó lóun ni wọ́n ṣe ń wò. Àmọ́ dáàdì kílẹ̀ ń sọ yìí, ó ló ti kọjá agbára Yorùbá sẹ́ẹ̀, ó lágbára wọn ò gbé mọ́. Mo ní kí nìdí? Ó ní kò sí, ó ní every nooks and crannies of Yorùbá land ó ní wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ ń di wá. Ó ní tó bá dìjà tó di gbà, ó ní agbára wa ò lè gbé. Dawite, God bless you. Ìbílẹ̀ Ọlọ́run apẹ́ ilé, thank you for the like. Oscar, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí nínú Facebook, nínú YouTube, mi ò rọ́wọ́ yín, ẹ̀ kọ́mẹ́ǹtì, fi kọ́mẹ́ǹtì yín síbẹ̀. Ẹ bá mi pín, ẹ bá mi ṣí, ẹ kò ní bàjẹ́ fún yín. Ìran mi, ìran Yorùbá, tí ẹ bá dìde ó sì bà ní o. Ṣé a rí pé mò ń tẹnu mọ́ lójoojúmọ́? Ó bà ní o, kò ìbàjẹ́ o. Mo dẹ̀ ń sọ repeatedly wípé kì í ṣe Fúlàní nìkan lọ̀tá tó bá wá fínra. Ọ̀tá ní ó wájú, ọ̀tá lẹ́yìn, ọ̀tá ilé, àtọ̀tá òde, àtọ̀tá tó ń fàtẹ́kù sí yín tó yín jẹ. Tẹ́ ẹ̀ mọ̀, ṣebí Fúlàní gbé tí wọ́n sójú. Àwọn Ìgbò tí wọ́n fàtẹ́kù sí yín tí wọ́n bù yín jẹ ń kọ́ ọmọ Yorùbá. Yàyàyà, àrùn ṣe mí tí bá sọ̀rọ̀ mọ́mọ́ tí mò ń sọ. Ìgbò tó fàtẹ́kù sí yín tó dẹ̀ bù yín jẹ. Àti Fúlàní tó dìdí sọ pé tó àwa rè ọ̀tá ni wá, àwa ò fi pamọ́. Yorùbá ẹ̀ fúnra. Tí mo ṣe ń ké tantantantantantantantan torí a máa fọ́ mi tí màá máa ranjú gẹ́gẹ́ bí brọ́dà mi àròlé tẹ́ntẹ́n tó ní mò ń ranjú. Tí mo ṣe ń ranjú kò ju wípé mo mọ̀ wípé tọ́rọ̀ yìí bá délẹ̀ tá gbogbo bá dún gbọ̀ngàn. Casualty àpọ̀ nílẹ̀ Yorùbá o. Àwọn tó máa lọ sí nílẹ̀ Yorùbá kó tó ní pé Yorùbá gẹ̀ẹ́tì ara wọn máa lágbára o. Ó dàbí ẹni tó sùn ní tó sùn àsùnpìyè nínú ilé, olórí ilé tó sùn. Ó sùn, wọ́n wá kó gudé lóru. Kó tó mọ́ra, tó bá tají gan, kó tó mọ́ra, kó tó rántí pé ibi ìnìbọn wà, ibi ìnìkíní kan wà, kó tó rántí gbogbo ẹ̀. Wọ́n á ti bà nǹkan jẹ́ o. Wọ́n á ti pọmọ, wọ́n á ti pàyàwó o. Kó fúnra ẹ̀ tó lè mọ ara. Torí iná pè lórun is another journey, another realm. Ó ní mo ṣe ń tẹnu mọ́ fún Yorùbá pé ẹ má sùn. Tí kìíní yìí bá délẹ̀ tó bá dún. Mo máa mọ tí mò ń sọ. Gumi táwọn mọ́fìtì àtàwọn ikọ̀ ẹ̀ kankan tí wọ́n lọ ṣe pàdé tí wọ́n gbé wá sílẹ̀ Yorùbá nìbàdàn. Ó dé Ìbàdàn níjọ́ tó ṣe ìfini nìbàdàn ọjọ́ kejì ẹ̀ wọ́n kidnap èèyàn ní ìgbà àbí kí náà ń gbé bẹ̀. À ń pè ní tààtù. Wọ́n tún lọ jíyàn gbé lẹ́ni tó wá. Ọjọ́ kejì ẹ̀ wọ́n ó lóye èèyàn tí wọ́n jí gbé òní gangan. Mo ń sọ eléyìí fún yín ẹ̀yin ọmọ Yorùbá kẹ́lẹ́ mọ̀ pé ẹ ti finá sórí òrùlé. Mo dẹ̀ sì ń tẹnu mọ́ pé
bàjẹ́ ó ní mákì má sọ pé ó bà ó ní ó ti bàjẹ́ ni Yorùbá ò ṣe lè sọ̀rọ̀. Èmi ò bìlífù pé ó bàjẹ́ o, kò sí tí ò látúnṣe níwájú Ọlọ́run ọba o. Ọmọ tó bá dẹ̀ ṣípá òun ni bàbá ń gbé o. Yorùbá ẹ ti sọ àwọn pípù yìí ti sọ̀rọ̀ ń di wá o. Tọ́rọ̀ bá di gbọ́sà tó di gbà kẹ́ ẹ tó gẹ̀ẹ́tì ara yín, kẹ́ ẹ tó rántí ibi tó rìṣà wà, kẹ́ ẹ tó mọ̀ pé ẹ fẹ́ gbé ṣakabùlà jáde, wọ́n á ti pa àwọn èèyàn nípakúpa o. Ṣé mo gbé mo tẹnu mọ́ ó ní tí mo ajá tó rí tó ń gbọ́, ajá tó tètè dìde tó dẹ̀ ń gbọ́, ó ní tó rí ẹ̀yin lẹ́ sọ̀rọ̀, ẹ̀yin lẹ́ fúnra. Wọ́n á pa Yorùbá o. Number one, ibi tí ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ Yorùbá tẹ́ ẹ̀ mọ̀, Frank Yíbò bíró Yorùbá bàbá ẹ wá ọ̀rọ̀ míì sọ ó ṣe thank you. Àwọn ọlọ́gbọ́n àwọn olóye ni wọ́n wà bí wọ́n mọ tí mò ń sọ, so ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀, ọ̀rọ̀ dẹ̀ yí àwọn tí mò ń bá sọ lọ́jọ́kó kò lè yí ẹ ibi tí level ọpọlọ ẹ mọ ló fi sọ̀rọ̀. I don't know if you are a Yorùbá person or not, so get away. Níbi tí ìwọ tó jọmọ Yorùbá tó mọ̀, àwọn Fúlàní àwọn máa ń sáwọn ìmọ̀ ọmọ bẹ́ẹ̀ o. Tán bá ti kí ọ̀kadà wọn mọ́lẹ̀ zúmbùrù tó bá ti sọ fún wọn gbọ́dọ̀ ń lọ mò ń lọ sí ọba Abẹ́nilẹ́sẹ̀ kò mọ́ bẹ́ẹ̀ o. Àwa máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé bo ni Arárọ̀mí ló ń lọ. Ṣebí you know the place, you know the place now. Ó yá come make we go, ó yá enter, I will carry you. Ìwọ fúnra ẹ ni wàá tó júwe ọ̀nà fún ọlọ́kadà yẹn ó lọ fi mọ bẹ́ẹ̀ ni. Kò sí ibi tí wọn ò mọ̀, ìwọ gan tó lóòótọ́ ọmọ Yorùbá ò mọ níwèé àwọn ti mọlẹ̀ jù ẹ́ o. Gbogbo eléyìí lẹ́yìn àgbàgbà Yorùbá ò fura sí ọmọdé tẹnumọ́ tó. Mo ti pe ẹ̀yin gómìnà yìí pé ẹ gbọ́n ni àwọn Fúlàní tó ń ṣọ̀kadà nílẹ̀ yìí, ṣùgbọ́n ẹni rárá ẹni kò ṣeé ṣe. Àánú yín ṣe mí tó àgbogbo bá dún. Ẹ̀bẹ̀ tèmi ń bẹ Ọlọ́run ni pé kó má jẹ́ kẹ́yìn gómìnà áìdá ò ti ṣe gómìnà rí tàbí òun ṣe lọ́wọ́, kó má jẹ́ kẹ́yìn sẹ́nétọ̀ áìdá ò ti ṣe sẹ́nétọ̀ rí tàbí òun ṣe lọ́wọ́. Gbogbo ẹ̀yin political office holders present and former, mo bẹ Ọlọ́run ni kó má jẹ́ kẹ́yìn escape ọwọ́ àwọn Fúlàní wọ̀nyí o. Kán rí yín pa o, Ọlọ́run adẹ́jẹ́ kan make sure wọ́n pa yín. Wọ́n á pa yín sẹ́ẹ̀. Àdúrà lélẹ́yìn o, Ọlọ́run dẹ̀ máa ṣàbí sí i. Torí pé kí ni gbogbo yín bá pátá lẹ́rú òótọ́ níṣẹ́ lẹ fọwọ́ lẹ́rán tẹ̀ ń wòran. Àwọn pípù yìí wọ́n ti wọ everywhere. Ẹ lọ sí gbogbo street pátá, hardly lẹ máa dé street kan tẹ́ ẹ̀ ní bá wọn tí wọ́n to fúrúùtù níbi tán ti ta fúrúùtù. Eléyìí tí ò bá ta fúrúùtù á máa ta súyà, eléyìí tí ò bá ta súyà á máa ta kí náà porúkọ kí ní tán máa ń ṣèjẹ indomie àti tíì. Yorùbá àwa dẹ̀ ń wòran kò dẹ̀ jọ wá lójú. Mo ń sọ eléyìí, ẹ tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. Wọn ò dẹ̀ ṣàdédé máa ṣe léyìí bí kì í ṣe pé wọ́n ti ní èèyàn nínú ilé tó ń ṣe agbọ́dẹ̀gbà fún wọn tó ń gbọ́wọ́ fún wọn. Wọ́n ní ní Ìwó, wọ́n ní ní Ìbàdàn, wọ́n ní ní Ifẹ̀, wọ́n ní lọ́yọ̀ọ́, wọ́n ní lábẹ́òkúta, wọ́n ní ní Èkó ṣẹ́ẹ̀tì. Wọ́n ti láwọn agbọ́dẹ̀gbà tí wọ́n ń gbówó fún tó jẹ́ pé àwọn wọ̀nyí àwọn ni wọ́n ń lo agbára, àwọn ni wọ́n ń ṣe tó wù wọ́n. Àwọn gangan ni ọ̀tá inú ilé tó ń ṣílẹ̀kùn fún ọ̀tá òde. Adẹ̀ ń tẹnumọ́ eléyìí, ó ní bá ṣe ń kọlù wọn lákòókò, ó ní bá ṣe ń kọlù wọn lẹ́kìtì. Níṣẹ́ ni gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe lẹ̀ ń wò náà. Àwọn pípù yìí ti sọ̀rọ̀ ń di yín kò sí tẹ́ fẹ́ ṣe. Mo jòkó mo ronú títí ẹ bèrè pé kí ló pa mí lẹ́rìí ẹ̀yẹ èèyàn mi. Wọ́n ní gómìnà Ondo State wọ́n ó rìkúrútù 500 Àmọ̀tẹ́kùns. Mo rẹ́rìn. Mo ní kí ni ìṣòro àwọn gómìnà wà tó yọ ọ̀nà lọ.
kí ni ìṣòro ẹ̀yin gómìnà wọ̀nyí torí Ọlọ́run? Ẹ̀ẹ̀kan tí ẹ̀ mọ ọwọ́ ọ̀tún yín yàtọ̀ sósì. Gómìnà, so àwọn Àmọ̀tẹ́kùn lẹ́fẹ́ rìkúrútù yẹn ni ẹ fẹ́ fi tákù security. Àwọn Àmọ̀tẹ́kùn yín tí Fúlàní ń pa nípakúpa, ó mà lóye tí wọ́n pa lọ́wọ́ lára àwọn Àmọ̀tẹ́kùn. 6 of them ni wọ́n pa nílùú Ọ̀wọ̀, ní Ìgòbà, very close to Ṣàṣà, mo ní Ṣàṣà, very close to Àkúrẹ́ North bí, ó mà lóye tí wọ́n pa, ó mà lóye Àmọ̀tẹ́kùn tí wọ́n pa tí Fúlàní pa. Ẹ̀yin ni wọ́n gba ẹfẹ́ gba Àmọ̀tẹ́kùn. Àwọn Àmọ̀tẹ́kùn tó jẹ́ pé òṣèlú la tó fi ń gbà wọ́n. Àwọn gíráduwéètì tí wọn ò mọ wá àtúmọ̀ yàtọ̀ sósì, àwọn tí wọn ò jẹ ewédú rí, àwọn tí wọn ò jìjà gbára rí, àwọn tí wọn ò mọ̀ gbọ́nyìn, àwọn lẹ̀ ń gbà sámọ̀tẹ́kùn. Lọ́wọ́ ọ̀dà kan ṣe ń pa wọ́n. Àwọn ọmọ wa tó fọ́nà tí ara wọn tí wọ́n rẹ́dì, wọ́n wà nílẹ̀ ẹ̀ pè wọ́n o. Àwọn OPC ìkúlẹ̀ ẹ̀ pè wọ́n o. Àwọn Àtàrí Àjànàkú wọ́n wà nílẹ̀ pè wọ́n o. Àwọn YPC wà nílẹ̀ nítorí Yorùbá ẹ̀ pè wọ́n o. Àwọn tó jẹ́ pé ojúmọ́ kan oògùn kan ni wọ́n jẹ. Wọ́n ti mọ bó ṣe ń yìnbọn. Ìrìn àjò bó ṣe ń jìjàgbara ó yé wọn. Ẹ rí wọn pé o. Ẹ lọ ń pa ọmọ tó ṣẹ̀ sáàbù tán. Ẹ tún ń pín Àmọ̀tẹ́kùn, ẹ ń pín lé ọwọ́ àwọn olóṣèlú. Ìwọ mú 4 wá, ìwọ mú 5 wá. Àwọn wọ̀nyẹn náà wá kó àwọn àbúrò wọn tí ò mọ ọwọ́ ọ̀tún ẹ̀ yàtọ̀ sósì ẹ̀ ń kó wọn. Wọ́n á pa yín. Then go kill you. Ìṣe yúmútú yìí wọ́n pa ẹ́, wọ́n dúnbù yín. Fúlàní ò mọ̀ bóyá ó jẹ́yàn, wọ́n á gé orí ẹ̀, wọ́n á gbé lọ. Wọ́n máa fi jó ni àlùwá akúbárù, àlùwá akúbárù, orí ẹ̀ rèé o, àlùwá akúbárù. Bó ṣe bá máa fi jó nìyẹn. Wọ́n á tún máa forí ẹ̀, wọ́n á máa fi kọrin àràbù nígbà tí wọ́n bá pa ẹ́ tán. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, sórí yóò tiẹ̀ gbé ni. Ṣé ẹ̀ ní human feelings ni? Ẹ ní lára ní pé àwọn èèyàn ni wọ́n pa wọ̀nyí, ẹ̀yin náà máa kú níjọ́ kan, ẹ lọ jábọ̀ fún Olódùmarè. Ẹ ní lára pé Ọlọ́run fi wá sí àwọn èèyàn wọ̀nyí ni ẹ̀mí wọn ìkáwọ́ wa ló wà. Ẹ̀yin gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá wọ̀nyí. Àánú yín ṣe mí. Mo sọ̀rọ̀ fún yín bí ìṣe máa tẹnu mọ́rọ̀ yìí pé àbọ̀dè inú ilé ló ṣílẹ̀kùn fún àbọ̀dè ìta. Àwọn pípù ìrédè àti ná last card nítorí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí. Wọ́n dẹ̀ tún ní àwọn ọlọ́tẹ̀ sí bèbè, àwọn bọ́ńdì ara àwọn ọmọ àlè tí wọn ò ń sọmọ Yorùbá tí wọn ò dẹ̀ kì í ṣe kinní tó jẹ́ pé Fúlàní pọ́nbélé nìran wọn ò jẹ́ tó ṣe Fúlàní Nàìjíríà. Ara wọn ní Sàràkí. Sàràkí ní kò jọ́ ní kì í ṣojú ayé òun ni wọ́n máa gbé Ìlọrin àbí Kwara náà máa dá Kwara padà. That white, God bless you, thank you for the like. Ìwọ ló gbé wá rí jìnnà Ọlọ́run á pọ́n yín lé, ẹ ṣé gan. Ó ní kì í ṣojú ayé òun. Sàràkí wà láyé o nígbà tí àwọn Fúlàní ń wọ Kwara tí wọ́n ń pààyàn tí wọ́n ń pa ikú tó wù o tí wọ́n dẹ̀ ń gbàgbẹ́ wọ ilẹ̀ Yorùbá ìwà o. Ta ni òṣàì sọ fún yín pé ara àwọn ọ̀tá tó lọ ń ṣèpàdé ní Palace Sultan. Ó wà láǹkan tí mi ṣe lè gbà tí bàbá Aláàfin mi lè gbà tiẹ̀. Torí ìgbà tó jẹ oyè tán àfi Sultan ló gbà lọ sòsí. Ó ní tí wọ́n lọ bá sọ lọ́dọ̀ Sultan. Ó ní tí wọ́n lọ sọ fún lọ́jọ́ náà lọ́hùn pé wọ́n ti promise òun náà ní oil well, wọ́n promise ẹ̀ ní oil well, wọ́n promise ẹ̀ ní Rolls Royce, wọ́n promise ẹ̀ lóríṣiríṣi. Inú tiẹ̀ náà dùn, ó ń wú gẹ́gẹ́, ó ń wú gàgà, òun ló lórí ọba, òun ló lórí ìjòyè. Fúlàní dẹ̀ attack ilẹ̀ Yorùbá. Ẹni tí wọ́n lọ sí palace ẹ̀ uncountable times ló ti launch war against Ọ̀yọ́. Ìtàn sọ wípé Fúlàní ló tú Ọ̀yọ́ kìíní, Fúlàní ló tú Ọ̀yọ́ kejì, Fúlàní ló tú Ọ̀yọ́ kẹta. Àwọn Fúlàní àti Dúpẹ́ àwọn ni wọ́n tú Ọ̀yọ́ kẹrin kí Ọ̀yọ́ ilé ìkóṣẹ̀ tó dúró. Àwọn Fúlàní yẹn gangan lẹ rí yàn láàyò tẹ́ ẹ bá ṣọ̀rẹ́.
àwọn gangan ni ọ̀rẹ́ yín. Ìyẹn ò tí ẹ ń ṣe bísínẹ́sì tèmi, ẹni tó ní kálukú bá fẹ́ ló lè bá ṣọ̀rẹ́. Ṣùgbọ́n mò ń tẹ̀mọ́ Yorùbá létí pé kí ni plan yín? What is your plan? Àwọn pípé ti sọ̀rọ̀ ń di wa, ẹ tètè jíṣẹ́. Tẹ́ ẹ̀ bá jí ó léwu. Ọmọ Yorùbá. Tí bá wà láyé, tí mi ò dẹ̀ sí láyé, ọ̀rọ̀ tí mo sọdá sílẹ̀ wọ̀nyí kò lè parẹ́. Ẹ mọ rìfáàsì. Tẹ́mi dẹ̀ mọ̀ pé ojú ayé mi tí kò kan ò ní mi pa, tí ṣẹ̀dá mi ò ní gba ikú òjijì, tí ò ní gba wàhálà, tí ò ní gba ìdààmú. Lójú ayé mi ládẹ̀ mọ́ gba orílẹ̀-èdè Yorùbá o, kò dẹ̀ ní sẹ́yìn mi o. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kílẹ̀ wò. Ogun níwájú, ogun lẹ́yìn, ogun lọ́tún, ogun lósì. Kàkà kẹ́ ẹ gbọ́ra yé, kàkà kẹ́ ẹ unite, kẹ́ ẹ pinnu. Lẹ́ lọ ṣe pàdé South Governors Forum, Southern Governors Forum. Ẹ ṣe mítì, ẹ ṣe kí ni àbábọ̀ mítì yìí? Kí ni àbábọ̀ mítì? Àánú yín ṣe mí. Ṣé ara yìí tẹ̀ ń pariwo tẹ̀ lólóṣèlú, tẹ̀ ń kọrin tẹ̀ lólóṣèlú yẹn? Oh God. Wàláì tàláì. Ibi tẹ́ ti ń ṣe campaign lọ́wọ́, orí yín á ròlù nílẹ̀. Ṣèbí wọ́n rọra mú díẹ̀díẹ̀ láyé káràmọ́sì díẹ̀. Mi ìmọ̀ bó ṣe ń pòwe wọ́n ní kí sòbìà, kí egbò tó di sòbìà bí kí sòbìà tó degbò. Onígànbé là ké sí. Ẹ̀yin kọ̀ báyìí képe onígànbé. Ẹ kọ̀ képe wọ́n kán ẹ tètè wá nǹkan ṣe. Ẹ fi ilẹ̀. Wọ́n rọra ń jẹ yín díẹ̀díẹ̀, wọ́n ń wọlé sílẹ̀ Yorùbá, wọ́n ń dá ààyè díẹ̀díẹ̀. Wọn ò tí ì gbé sí public. Ẹ̀yin Yorùbá kò kàn yín. Ó nígbà tẹ́ bá ti ń jáde tẹ́ ẹ̀ ń ṣe crusade tí wọ́n ju bọ́ǹbù sáàrin yín, torí yín ròlù nílẹ̀, ara yín á balẹ̀ nígbà yẹn mọ̀ pé yẹ́sì kan ti dé. Nígbà tẹ́ bá lọ ṣe campaign, ibi tẹ́ ti ń kọrin oríṣiríṣi orin ògbé, tẹ́ ti ń kọrin ògbé, tẹ́ ń kọrin ògbé, tẹ́ ń ṣe campaign APC lẹ́gbẹ́ wa o, tàbí tẹ́ ń ṣe PDP o, power for the people, tẹ́ ti ṣe. Tán bá ti ju bọ́ǹbù tó ní láárí, beautiful bomb, very beautiful one, tó ń sọ sáárín yín tí ò dúnjú tó pọ̀ ṣe gbòòrà, tí orí yín dẹ̀ jábọ́ sílẹ̀ nípele. Àtẹni tó gbé microphone sẹ́nu tí microphone yẹn há sẹ́nu ẹ̀, torí yẹn wá wà lẹ́gbẹ̀ẹ́ kan, ẹ mọ̀ pé yes, wàhálà ti bá yín. Ṣé bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ni? Ẹ máa no problem. Gbogbo wa ló jọ fẹ́ kan, kì í ṣe nìkan. Èmi kàn bẹ Ọlọ́run ni pé kó jọ kó bá wa kó rí dájú wípé ẹ̀yin ìkà tẹ́ ní agbára wà lọ́wọ́ yín, ẹ̀yin nìkan tiẹ̀ kọ́kọ́ bá wa pa. Tí n bá ti sọ tó dé lẹ́bù kan sí, màá bẹ̀rẹ̀ sí ní sáìdì àwọn Fúlàní. Màá bẹ̀rẹ̀ sí ní máa gbàdúrà fún wọn pé kán jọ kán wá bá wa pa gbogbo ẹ̀yin olóṣèlú, kán bá wa pa gbogbo ẹ̀yin ìwé ìṣúná, kán pa jíò, kán pa dadi pásítọ̀, kán pa bíṣọ̀, kán pa gọ́vnà, kán pa sẹ́nétọ̀, kán pa rẹpírẹsẹ̀ntétíf, kán pa ọ̀rọ̀rẹ́bù, kán yán mútu gbogbo yín, kán pa yín. Ó kù díẹ̀, ẹ̀bẹ̀ táwa máa bẹ̀ nìyẹn. Àwa yóò kò sí tá a ní o, kò sí tá a mọ̀ o. Àwọn ní kẹ́ ẹ bá wa pa, ẹ̀bẹ̀ táwa máa bẹ̀ wọ́n ń gbò bá yá nìyẹn. Wọ́n ṣèbí ẹnu kan sọ pé káwa wá máa ṣe mùsùlùmí ni. Àtẹ̀ máa ṣe orí aláwa kú bá rú. Màá lọ wé ètò tí màá kún sórí mi tí wọ́n fi rò pé ìsìláàmù ni mi. Màá kún ètò díẹ̀ síbẹ̀. So kí náà ń pèlè tẹ́ máa ń ṣe ẹ̀yin tẹ́ lọ pàtí yẹn mékọ̀pù ni. Màá ní ká bá mi ṣe bí mékọ̀pù ní á dàbí pé mò ń kírun. Ẹ̀dù bẹ́ẹ̀. Màá dé sọ fún wọn pé mo ti gba ànábì sàlámù àlàmù àlálà, àbí báwo lẹ ṣe ń pè sàlálàlù àsálà. Màá ní mo ti gbà. Àwọn tó kú ẹgbàá o tẹ́ bá ti fẹ́ kú, but àwọn leaders yẹn kọ́kọ́ bá wa pa wọ́n. Tá a bá ti wá gbà fún wọn náà, o àṣẹ̀mọ́ bá ṣe máa lọ plan ara wa. Àwa báyà àrí plan tá la fẹ́ bá plan. Gbogbo àwọn tó yẹ ká plan pẹ̀lú ẹ̀, gbogbo wọn náà sátẹ̀dọ́ lóṣèlú tán ṣe bá rẹ́rẹ́ bàbá kẹ̀. Olórí wa họ́. Àánú yìí ṣe mí, Mọ́lúkà ni mo jẹ́.
I go dey talk, I go dey talk. Màmá pariwo, màmá tẹ̀mọ́ ní létí. Ẹ tó bá fẹ́ gbọ́ ní gbogbo. Gbogbo inú gbó wa surrounded. Ìgboro surrounded. Igbo, àwọn tiẹ̀ tí wọ́n lọ. Tẹ bá tiẹ̀ láwọn techniques tí Igbo fi ń bá Yorùbá ń jagun, tí wọ́n fi ń plan àti gba ilẹ̀ Yorùbá. Techniques tí wọ́n yẹn tún wá lágbára. Techniques tẹ́ ẹ̀ lè fúnra sí láyé ni. Ẹ ti gbọ́ epo afátẹ́gùn sí ni bu ní jẹ kán máa fátẹ́gùn sí ẹ kán dẹ̀ bu ẹ jẹ tó bá ti rí pọ́ fẹ́ dùn ẹ wọ́n tún fátẹ́gùn sí. Oh God, Jésù Kristi olùgbàlà, kí la wọ̀ yìí, irú kí lè léyìí ọmọ Yorùbá, ọmọ Yorùbá. Ọ̀rọ̀ yìí ti sún èmi. Mo ti kékékéké, mo ti yán, mo ti pariwo, ẹ̀yin lẹ gbọ́, ẹ̀yin lẹ gbọ́, ẹ̀yin lẹ gbà. Ẹ̀yin lẹ gbọ́, ẹ̀yin lẹ gbà. Bó ṣe ń pa àwọn èèyàn wa ìjẹ́nu yín dùn. Àtẹ̀mọ́ yín létí gbogbo àwọn oníjàgídíjàgẹ́ ẹ̀sìn. Irú mọ́fì Ìwó, kò sí kan tó ní kẹ́ mọ́ ti wá gan fún kẹ́ ti wáṣẹ́ kan lé lọ́wọ́. Kó lọ wá bí kú dànù sí. Kó ṣẹ̀sí kó ṣẹlẹ́yà. Olúwo ti gbàbọ̀dẹ̀ fún yín, wọ́n náà train àwọn èèyàn ní gbọ́ àwọn bọ́ndìtì. Ara nǹkan táwọn fẹ́ lò láti rí i pé kò sí ìsinmi nínú ọ̀gá nìyẹn. Tí ò bá ti wá sí rest of mind, tí wàhálà ṣẹlẹ̀ níbí lánàá, ìbí ìṣẹ̀lẹ̀ níbí lẹ́bi, ìbí ìṣẹ̀lẹ̀ níbẹ̀ níjẹta, ìbí tún ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Opportunity ńlá ni fún wọn àti wọlé o. Wọ́n á wọlé kanlẹ̀, wọ́n á dẹ̀ dára tán fẹ́. Kẹ́ ẹ tó ṣẹ́jú, wọ́n ti announce. Yorùbá di Islam nìyẹn o. Irú redemption camp yẹn wọ́n á fi kọ́ central mọ́ṣáláṣí irú Ọ̀tà ṣọ́ọ̀ṣì Oyèdépò lọ́tà, wọ́n á change ẹ̀ sí Kàábà, wọ́n á gbé kòtó Kàábà, wọ́n á lọ gbé wá, wọ́n á gbé síbẹ̀, wọ́n tún máa fọwọ́ rà á. Tí wọ́n bá rí òbò àjàrà gbé síbẹ̀, àbá àjàrà ló ń jẹ́, tí wọ́n bá rí yẹn gbé síbẹ̀ kán máa fọwọ́ pa, wọ́n á ṣàrí kankan gbé wá tí wọ́n wá gbé síbẹ̀ tí wọ́n máa fi ṣeré, tí wọ́n máa bọ, tí wọ́n sọ di sálámọ́sì. Bó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà tí wọ́n máa ṣe NASFAT, wọ́n ṣàgbé kan síbẹ̀ tó ti máa kírun, tó ti máa kéwù, tó ti máa ṣe Allahu Akbar. Wọ́n gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọ ọmọ Odùduwà ṣe lọ́ba wá dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá nílùú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yín wọgbó. Àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹtàn sáré. Wọ́n pa yàtì sí gbogbo yín o. Wọ́n gba Bíbélì lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ẹ lọ́gùn, ẹ̀yin onírọ́ gbogbo tẹ́ ẹ pera yín ní babaláwo, tẹ́ ẹ pera yín lóníṣẹ̀ṣe, ẹ lọ gbogbo ojú ìbọ yín gbogbo ẹ̀ náà máa fi kọ́ mọ́ṣáláṣí wà láì Allahu Akbar ṣùgbọ́n náà láì sàmú. Èmi gan ti bẹ̀rẹ̀ nìyẹn, mo tètè fi ń kọ́ra kí n tètè máa practice ẹ̀ sílẹ̀. So tábàdé kí n ka Fátíà, èmi náà lè ka lọ́la tàbátì àdá, lọ́la sálámù, lọ́la wàtà, lọ́la wàlákùwàtà ìlàhìláìlàlàlàlàlà. Oh God, kí tètè máa practice sílẹ̀, torí tó bá délẹ̀ tán wọn ò ní lè bẹ́ orí, ẹni tí ò bá ti mọ̀ nǹkan àwọn máa bẹ́ orí ẹ̀ ní. So èmi àgbàdé máa tètè ka lọ́la yárábì, lọ́la sàbátì àdá, lọ́la rọ́bà náà, lọ́la àmàlà ló kù. Lẹ́yìn rọ́bà náà àmàlà ló kù. Oh God, ó jẹ́ tètè lọ máa kọ́, kó máa kọ́ àsàlámà lẹ́kù àṣubúlùmọ̀ láyì, kó máa kọ́ díẹ̀díẹ̀. Kò tí ì bá di o. Àwọn èèyàn wá ní kò wọ́n làwọn ò bá, wọ́n làwọn ò kí ẹ̀. Bàbá babaláwo ojúbọ ẹ wọ́n fi ṣe mọ́sálásí. Wọ́n á kọ́ mọ́sálásí síbẹ̀, wọ́n á kọ́ ilé àdìtì síbẹ̀, wọ́n á kọ́ Kùránì sínú ẹ̀. Kò sí tí wàá ṣe, onírọ́ ní gbogbo yìí.
tógun bá wà lọ́wọ́ yín ó yẹ kẹ́ ẹ ti rán olùwò, kẹ́ ẹ ti rán oníṣẹ́ àrèmabọ̀, kẹ́ ẹ ti pín iṣẹ́ fún iṣẹ́ tá a lè lọ tí ò ní lè padà wá mọ́. mi jẹ́ wàá bìlífù pé ògùn kan wà nílẹ̀ Yorùbá mọ́. Bí mo ṣe sọ yẹn àwọn kan máa sọ pé ẹ jẹ́ ká dán kan wò, ẹ dán wò lára mi, ẹ kàn fẹ́ tanra yín jẹ, bẹ́ẹ̀ pa mí ẹlòmíà kò sọ, ẹ̀yin fúnra yín mọ̀ pé òótọ́ ni mò ń sọ. Rárá ní alámàjà arúgbó èsì àwọn kan ní rárá èsì kì í ṣe Sátánì ẹlẹ́jẹ̀kẹ́. Ẹ lọ bu ẹgbọ́n ṣe gbọ́dọ̀ máa bù sí èṣù àbádìí ẹbù kan fún nítorí olúwo. Torí rádaràdá tí ọkùnrin yẹn ṣe ń lẹ Yorùbá kò yẹ kẹ́ ẹ wò nínú ẹbù ẹgbọ́n sí èṣù ó dẹ̀ jáde lẹ fẹ́ bù sí ìbílẹ̀ tó máa ń bù sí tó fi bínú ẹbù kan sí kan. Kẹ́ ẹ sọ fún pé olúwo ló ní ẹwà fún. Ẹ dára kó nǹkan mọ̀ pé lóòótọ́ agbára wà nílẹ̀ Yorùbá sẹ́ẹ̀. But ó sọ ọ́ dẹ̀ mú jẹ kò dẹ̀ sí kankan tẹ́nì kankan ló yí ṣe àfi ká pọ́ sórí afẹ́fẹ́ kẹ́ máa lu àwọn èèyàn ní jìbìtì. Mo lè sọ kedilẹ̀ gbẹgbẹ ní ìṣàwọn wọn nílé gbẹgbẹ rẹ̀bẹ̀rẹ̀bẹ̀ ní ìṣàwọn wọn nílé rẹ̀bẹ̀rẹ̀bẹ̀ kúlíkúlí àti gàrí ọ̀rẹ́ ni wọ́n láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní pọ̀ oríṣiríṣi ọ̀fọ̀ ìyẹn nìkan lẹ́mọ̀ kẹ́ bọ́ sórí afẹ́fẹ́ kẹ́ máa parọ́ kí ò ní túmọ̀ kí. Ẹni tó ń sọ fún yín pé kò sí tẹ́ ẹ jẹ́ kí lẹ rí ṣe sí ẹ̀rí kankan ṣe sí ẹ̀ráyé yín lóde ìráyé rìn lóde. I am saying this torí pé kí ni ìran mi Yorùbá ni mí. Yorùbá ni mí kí n tó jẹ́ Kírísítẹ́nì. Yorùbá ni ẹ̀kọ́ tó di Ìsìláàmù. Yorùbá ni ẹ̀kọ́ tó di ìṣẹ̀ṣe. Ìdí ìran Yorùbá ń ṣe láti bẹ̀rẹ̀ wá òun ní ìṣẹ̀ṣe yẹn. Àkìrà yẹn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ olúwo ńlá bí ṣe ó fi yín wọlé ó dẹ̀ ń gbàbọ̀dẹ̀ fún Yorùbá. Ọba ń wọ níran, ìjòyè ń wọ níran, àwọn ìkẹlú ń wọ níran, àwọn pásítọ̀ ń wọ níran, wọn dáadé tí òun wọ níran kò sẹ́ni tó lè sọ. Olúwo gbé ọ̀rọ̀ Yorùbá lọ sí Saudi ọlọ́run ọjọ́ yín ní Saudi ẹ̀rí kankan ṣe sí kàǹtì as a great offence. Ẹnì kan fi wèrè ẹ lẹ́ẹ̀kan sí àmọ́ ṣe lè tó wù wèrè ẹ ń ṣe lè tó wù tẹ bá fòkú wèrè sílẹ̀ fún wèrè ẹ mọ̀ pé wèrè máa sún jẹ ni á fi ṣe bẹ̀ jẹ ni. Ṣèbó ti ń ṣe tó wù bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà máa wòran àánú ló ń ṣe mí fún Yorùbá. Wọ́n ń bọ̀ wọ́n á gbà kò sí tẹ́ fẹ́ ṣe àfi tẹ́ bá múra. Àfi tẹ́ bá múra wọ́n á pa kísà sí gbogbo yín o. Ẹ̀yin jáde tí o ẹ̀yin pásítọ̀ wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey. Ìtí wọ́n ń ṣe ìwọ̀n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Turkey is 100% Christian country. Christian country. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí ní penetrate, wọ́n wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọmọ Turkey yẹn, wọ́n ń gbé owó burúkú owó, wọ́n ń gbé fún wọn gbà wá di Islam. Ó yá lọ mú lọ convert èèyàn mẹ́wàá sí Islam. Tó bá convert èèyàn mẹ́wàá sí Islam, gba oyè báyìí ló wù ẹ́. Àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní ṣe burúkú iṣẹ́. Gbirigbirigbirigbirigbirigbirigbirigbiri. Today, Turkey ti di Islamic country. Kò sí Christian ní Turkey mọ́ o. Tẹ́ ẹ bá ẹ̀yin tẹ́ ẹ ka Bíbélì bóyá ẹ mọ̀. Tẹ́ ẹ bá ń gbọ́ ìwé Kọ́ríńtì, ìlú orílẹ̀-èdè Turkey ní Kọ́ríńtì yẹn wà. Ìwé Kólósè, orílẹ̀-èdè Turkey ló wà. Ìwé àwọn ará kíní kan Turkey ní Kipru wọ́n ń pẹ́bí kan ní Kipru yẹn Cyprus all those ìlú tó ń pariwo wọn yẹn Turkey ní gbogbo ẹ̀ wà. Ṣàṣà àwọn ìlú tó ń pè nínú New Testament wọn yẹn tí ò ṣe Turkey ló wà lẹ́nu gbogbo ẹ̀ ti wà lábẹ́ Islam. Wọ́n ti kọ́ mọ́sálásí sí, wọ́n ti kọ́ mọ́sálásí sọ́rí ẹ̀, wọ́n ti ṣe Allahu Akbar, wọ́n ti ṣí ní ọgẹ́, wọ́n ti ṣí níbẹ̀. Bí ti yín ṣe máa rí ilẹ̀ Yorùbá nìyẹn tẹ́ bá lẹ́ẹ̀gbọ́. Tá a bá ń pariwo fún ìtẹ́lẹ̀ nígbà yìí tó máa padà já sí nìyẹn tí wọ́n máa pa yín o, ẹ má rò pọ̀ nípa yín o. Wọ́n á kọ́kọ́ pa gbogbo yín ná. Tí wọ́n bá ti pa ẹ̀yìn tẹ́ ẹ já gbàgbàgbàgbàgbàgbà tí wọ́n ti yanjú yín bó ṣe ṣe fún wọn ní Turkey nìyẹn. Tí wọ́n bá ti yanjú yín tán àwọn tí ò lẹ́nu ọ̀rọ̀ àwọn èèyàn fúnra wọn ni wọ́n káwọ́ sókè. Gẹ́gẹ́ bí irú èèyàn bíi tiwa táyọ̀ lẹ burúkú báyìí à ń lọ wé èdúkùn sórí a máa ṣẹ̀rí mọ́lẹ̀ Allahu Akbar kán má bàa pa wá. But gbogbo ẹ̀yin àgbààgbà yẹn
wọ́n á pa yín ní oṣù ọ̀. ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba bíbélì lọ́wọ́ yín o, wọ́n á gba báìbù lọ́wọ́ yín ni mo sọ. ṣe bẹ́ẹ̀ ń wò lónìí ẹ̀yin náà ẹ fẹ́ bá àwọn gómìnà sọ̀rọ̀, ẹ fẹ́ bá àwọn wíìsù sọ̀rọ̀, kẹ́ ja ìjà tó yẹ kẹ́ jà lásìkò kílẹ̀ Yorùbá má bọ́ ẹni ká gbẹnu lọ. Kò sí problem, let's continue like this. ẹ̀yin èèyàn mi ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ́ Ọmọlúkà ni mo jẹ́. ọ̀pọ̀ ọ̀rọ̀ kan gbọ̀n mi ìṣẹ̀gbọ́n ìkúkú ṣàdédé ìṣẹ̀ṣẹ̀ máa sọ. ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń sọ ní ìṣẹ̀ṣẹ̀ máa sọ? ọpẹ́ tí mo ti ń sọ mo dẹ̀ máa tẹnu mọ́ ni títí bá ti rí pé ó ti máa wá change voice mi bẹ́ẹ̀ sì ní praise. kódà mo lè sọ pé ọmọ Fúlàní lè torí mi ìfẹ́ kú. àwọn pípọ̀ ìdá wọn ní gbogbo nǹkan ẹ̀mí ò ní oògùn gan mi ìgbàgbọ́ nú ẹ̀ mi ìlè gàn yín. èyí mo ṣe wà gbọ́n gbàgbà sẹ́gbẹ́ mi báyìí ó máa rẹ́ mi wẹ́lẹ́wẹ́lẹ́ ni. wọ́n ti fún mi ní lẹ́bùlẹ́bù pé kí n gbàjẹ́ ní mo jẹ́ níjọ́ tí mo jẹ́ gangan blender mú ọwọ́ mi ó rẹ. níjọ́ tí mo jẹ́ wọ́n lélẹ̀ yìí o wọ́n ní kò lè jẹ́ kán rí ẹ ṣá o ìtàn bá ṣá ẹ kò ní wọlé inú mi náà dùn mo ṣe kẹ́dùkẹ́dù. mo wá wò pé mo fẹ́ blend úgú, mo lẹ́jẹ̀ ti pọ̀ ẹ̀jẹ̀ mi ò tó, mo fẹ́ mu omi úgú àti mílìkì, mo bá gbó blender mú ọwọ́ mi ó mú papọ̀ mọ́ úgú ni ó rẹ báyìí píọ́n. lọ́jọ́ tí mo ti dápọ̀ lọ àwọn ẹ̀jẹ̀ mi lọ́ bá náà fún ẹ lóògùn gan lọ tẹ́ àyà sí ìbọn wà á dọ̀ ọ̀run ààrẹ mọ́ bọ̀ bá gbọ́ báyìí. torí àwọn èèyàn wa gan ò jẹ́ ká bìlífù nú ẹ̀ mọ́, ò jẹ́ ká bìlífù nú ẹ̀ mọ́, irọ́ ti pọ̀ jù. òun lolúwo ṣe ń gbóyún mọ́lẹ̀ tó ṣe ń fi yín fọṣọ tó ṣe ń fọ̀ yín tó fi yín ṣe tó wù ú. òun ló ṣe ń fi yín dára tó wù ú. mo ti sọ títí mi ẹ̀ tó bá létí ni kó gbọ́. ọmọ Yorùbá ni mí, Yorùbá ni ìran mi, àtọ̀tún mi àtòsí mi Yorùbá ni mí. ẹ̀ tó bá létí kó gbọ́ ohun tẹ́mi sọ. kò ní ju bẹ́ẹ̀ lọ. Ọmọlúkà lórúkọ mi, Ọmọlúkà ni mo jẹ́. ẹ̀yin tẹ́ bá nílò ilẹ̀ mo ti tẹnu mọ́ fún yín o. there is a land ó wà available, ẹ wá rà á. káwọn ọmọ Ìgbò tó kówó lé, káwọn ọmọ tọ̀hún kan tó kówó lé kan tó yáwọ́ bẹ̀. ẹ wá 9 plot kan wà nílẹ̀ báyìí tó hot, kò dẹ̀ wọ́n ju owó díẹ̀ ní o. ibi tó wà yẹn iná mọ̀nàmọ́ná ti wà ń bẹ̀, electricity wà ń bẹ̀. ilẹ̀ yẹn 9 plot ní ó dáa fún poultry. ó dẹ̀ lè fi gbin tomato, ata, watermelon, other things bẹ́ẹ̀ yẹn tó lówó dáadáa ó lè fi gbin. 9 plot kò jìnnà sí police secondary school lọ́nà Àkúrẹ́ náà ti bẹ̀ yẹn ọ̀nà Ìta Ògbólú kò jìnnà síbẹ̀. so ìwọ tó bá ní interest tètè kàn sí mi pẹ̀lú nọ́mbà mi tó ń wò lójú fọ́nrán yẹn 07046092484 07046092484 nọ́mbà tí wàá fi ṣáàtì mi nìyẹn tó bá fẹ́ rà á. àwọn kan ti wà lórí ẹ̀ o. ẹni tó bá ti kọ́kọ́ rẹ́dì tó sanwó òun ni ó ra ibẹ̀. tẹ́lómi bá tún dé tó lóun nídìí àtúbà wá bí mi èdè. ti rí ohun tí a mú wá fún wa lénìí. ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV. ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí i. títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. ó dàbọ̀.